heard about Igbo in Yoruba. That was during the time of Civil War, where they were called Nyamiri. Nyamiri. It's not like that. Never heard about Igbo. And I want you to find out from the scholars now, or the historians. They will tell you they are not part of Yoruba. And their J belong to Yoruba, not Igbos. So the investigation went through. And he was panting, sweating. He's not a king, he's not a what. But this is the palace you've built, and you're calling yourself a king. You are causing mayhem in this country. Your Nigerian boys are going around telling Ghanaians, threatening Ghanaians that if they kill one Ghanaian, Nigerian, they will kill 50 Ghanaians. Your Nigerian people are going around telling Ghanaians that one Ghanaian has come to Ghana and Ghana is on fire. Can you imagine? If I show you videos of this man, he said we are uncultured as citizens. I'm sure I've sent some of the videos to you. Insulting the integrity of the people who has given you land to live, to stay. Can you do that in Nigeria? Lagos State has completely, thoroughly, systematically, and very cleanly filtered Igbos away from their political system. Lagos State local government election. When I say that Igbos lacks emotional intelligence, a lot of people usually come for me. You don't like Igbo. You usually talk down on your people. Anybody that sells his brother, even the buyer will not trust him. Oga, what I am talking about is reality. Igbos used to be in Lagos State House of Assembly. There used to be Igbos, 1 or 2 Igbos, representing Lagos State in the National Assembly. But today, there is no single Igbo, even as a councillor in Lagos State. Lagos State has completely filtered the Igbos away from their political system because of our lack of emotional intelligence. Even though the saying that Lagos State is a no man's land is a figurative statement, some Igbos used to take it serious. That statement wasn't meant to be serious, it was just figurative. But some Igbos used to take it serious. And Lagos State has responded to it by filtering Igbos away from their political system. There are things you don't drag with your host. There are things you don't say to your host. There are things you don't say to people when you go to their house. Even if it's your brother. When you are in your brother's house, there are certain things you don't say to him. It doesn't make you weak. It doesn't make you a coward. It only makes you smart. And Igbos don't understand this. You continue to sing it to the ears of your host that Lagos is a no man's land. And Lagos responded. Lack of emotional intelligence. Ọba Kirunta, ọba ni, ọba ni, bàbá ẹ̀ ń kọ́, ọba ni, Akirunta, ọba ni, bàbá tẹ̀, ọba ni, bàbá ẹ̀ ń kọ́, ọba ni, kábíyèsí o. Kẹ́sì ọba kó jẹ kó pẹ́pẹ́pẹ́, ọba Kirunta. Ẹ ṣé tẹ́ gbà wá ọmọ Yorùbá sílẹ̀. Ẹ ṣé tẹ́ bá wa dìde tẹ́ rí wípé kíní ó lè pa generation. Ìtàn tí bàbá wa onírìṣà pa lọ́jọ́ kìíní àná wípé àwọn ọmọ Ìgbò àwọn ni wọ́n ní òrìṣà ajé custodian làwa Yorùbá jẹ́. Àwa làwa sọ fún bàbá wípé àwọn ọmọ Yorùbá àgbà lọ́wọ́ wọn mistake la pè fún wọn. Àwọn ò pè ní mistake, wọn ò rí àṣẹ mistake torí wọ́n tún bọ́ trace ẹnu fídíò yẹn yín tẹ́ bá rí. Wọ́n ní tá a bá wo ẹ̀yà àwọn ọmọ Yíbò wípé gbogbo ibikíbi tán bá wà wọ́n máa ń ní àwọn náà gùdù jù nínú business economic way àwọn náà ní the best inú okòwò àwọn náà mọ̀wó ṣe jù láyéláyé wọn mọ̀wó ṣe tó ìran baba ńlá baba mi ọgbọgbọ́n náà fi wọlé sí wa lára tó fi ajáàkì gbogbo business gbogbo nǹkan tó dẹ̀ ti rò wípé wọ́n ti ṣe kínní àwọn náà fúnra náà ti wá kàn gírí tí gbogbo wa ti jí nísìn a dẹ̀ ti ń withdraw ẹ̀ one by one. Yes. Kí bàbá wa onírìṣà kẹ́ lè mọ̀ wípé ẹ pa ìtàn yẹn ìjẹ́ mọ̀ wípé ìtàn tẹ́ pa lọ́dún náà lọ́hùn àwọn ọmọ Yíbò grab copy wọ́n lé foundation wọ́n kọ́lé wọ́n kọ́ mansion sí wọ́n ṣèwé lé lórí wọ́n pe conference lé lórí wọ́n fẹ́ pa ìran wa run
wọ́n claim Ondo, Èkìtì, Ọ̀ṣun, Lagos mọ́ any other part of Yorùbá land. Wọ́n ní orísun ibi tí ojú ti gbé mọ́ wá tí gbogbo àwọn ọmọ káàrọ̀ òjíire tá a ti ṣẹ̀ wá ní Ilé Ifẹ̀. Wọ́n ní ibẹ̀ gangan àwọn làwọn kọ́kọ́ tẹ̀dó. Ẹni kọ́mọ Yíbò wá sọ fún wa the first king ọba wọn tó jẹ kí lorúkọ ẹ̀. At least kí ni traces nǹkan tí wọ́n fi dúró tá a fi máa rí ní Ifẹ̀ dèní lẹ́ni wípé ọmọ Yíbò ni o. Ẹ̀yin àwọn bá wọn yé ẹ̀yin àgbààgbà àsìkò yé má bá yéjé kẹ́ bọ̀rú ṣe jẹ́ ojú ń gbà wá ọmọ lábẹ́ yín ojú tì wá fún yín. Àwa aránṣẹ́ pè yín aránṣẹ́ sí yín aṣọ oríṣiríṣi wípé kẹ́kọ̀ọ́ bá wá ṣe mí kí ni fídíò kékeré bó jẹ́ media person yín òun ló máa ṣàtúnṣe ní write up táwa irú àwa báyìí à lè ṣiṣẹ́ lé lórí. Ẹ wá jẹ́ kó yé wa ẹ ránṣẹ́ sí wa wípé ẹ ti ń ṣiṣẹ́ lábẹ́nú nǹkan tẹ́ ṣe ní gbangba kẹ́ wá correct ẹ kẹ́ ṣàtúnṣe tẹ́ dẹ̀ rí gbogbo nǹkan tó ń bá wa pọ̀ lé lórí. Tọ́dẹ̀ fẹ́ gba Ifẹ̀ mọ́ yín lọ́wọ́ tó ń pa ìtọ̀kítọ̀ lé yín lórí àpèrè tẹ́ jókòó sí bàbá Ọ̀nìrìṣà yín wá lẹ́yìn túnṣe lábẹ́nú. Kò sí wàhálà o ọba tó ṣe tí ìlú rojú orúkọ wọn ò ní parẹ́ lórí ìyẹn lásán ó ti wà nínú àkọsílẹ̀ inú ìwé yín onú fáìlì yín títí láé kò ní parẹ́ torí ẹ̀kọ́ ẹ̀ ṣàtúnṣe ọba mìíràn òun ló wá ṣe àtúnṣe fún yín ó ti wà lára gbogbo àkọsílẹ̀ yín ilẹ̀ Yorùbá. Ẹ̀yin pa ìtàn láti ba ilẹ̀ Yorùbá jẹ́ adúpẹ́pà tó rí lára àwọn ọba ilẹ̀ Yorùbá tí wọ́n wá jẹ́ kó yé gbogbo ọmọ ìran Yorùbá wípé àwa ọmọ Yorùbá ojúlówó àwa la ní òrìṣà ajé wa àwa la ní. Ọmọ Yíbò kò síbi tí wọ́n gbà tán mọ́ Ilé Ifẹ̀ àbí mọ́ ọmọ Yorùbá ọba Kírùntàn my majesty greatest Yorùbá nation àmọ́ra wa sẹ́ ẹ jẹ́ ká yìn Olúwa àmọ́ra wa. Ẹ̀yin tẹ́ bá fẹ́ máa bàjẹ́ lọ Ọlọ́run ti gbé àwọn ọmọ ojúlówó ọmọ kan wọ́n á máa túnṣe kò jù bẹ́ẹ̀ lọ. Ṣé ti wá rí ìgbésí ayé tí àwọn ọmọ Yíbò ń gbé sí? Ṣé mo wí pé ẹ̀yin alábòsí ọmọ Yorùbá kan tí irú èmi báyìí tí mo bá ṣe fídíò wọn gbà yẹn tá bá ń pàkíyèsí yín sí ẹ máa rí mi bí aláìda kíní kan. The Igbo people are calling Yoruba bigotry. Yoruba bigotry. Yoruba bomb bastard. Yoruba dis kò sí èébú tí wọ́n ń bú wa kò sí ọ̀rọ̀ kò bá kún gbé èpè àti insult tí wọ́n kì í fún àwọn àgbààgbà wa tán. A tún rí lára àwọn tó jẹ́ ọmọ Yorùbá tán ní bàbá tó bí wọn tó dèjè jó wọn lórí ọmọ ilẹ̀ Yorùbá ni à ń rí lára wọn tó ń tẹ ilẹ̀ Yorùbá tó ń tẹ lódìlódì tá a máa pe Yorùbá ronú kú àwọn fámìlì tiẹ̀ ló máa ronú kú nítorí àtijẹ. Kí ni irú yín fi yàtọ̀ fáwọn àgbààgbà tó ń gbowó ẹ̀mí ọmọ Yorùbá tán lọ́wọ́ àwọn nọ́dẹ́nà? Ṣebí gbogbo nǹkan tá à ń pàkíyèsí yín sí pé ọmọ Yorùbá ẹ dìde ẹ dìfẹ́ǹdì ilẹ̀ yín lọ́wọ́ àwọn pípù ìwọ̀n ọba yín mú ní kékeré ṣé the same thing kọ́ lọ́nà ṣe ní Ghana ṣé ti rí nǹkan tí àwọn Ghanaian bá wọn pò ń sìn? Ṣé bẹ́ẹ̀ ń gbọ́ nǹkan tí màá yìí sọnù fídíò wípé wọ́n ṣe débi wípé wọ́n tún bú àwọn Ghanaian nínú ilẹ̀ wọn wípé wọn ò lajú. Can you imagine? Just the same way tó ń bú insult wa lórí ilẹ̀ wa. Wọn kàn tí ì máa sọ fáwọn yẹn wípé Ghana is no man's land. Wọn ò dẹ̀ tí ì ṣe débi wípé àwọn làwọn ta akérádó. Ṣebẹ́ gbọ́ ṣebẹ́ rí gbogbo bí àwọn ọmọ Ghanaian bó ṣe dìde tán finá mọ́ àwọn àgbààgbà wọn tán finá mọ́ president wọn. Save Ghana. Nísìnyí ó ti di woro sí woro wọ́n ti ń ba ṣọ́ọ̀bù gbogbo àwọn ọmọ Nàìjíríà sì tó wà ń bẹ̀ jẹ́ ṣe rí àwọn ọmọ Yíbò tó ti lọ dá wàhálà lẹ́bẹ̀. Everywhere tó bá ti dé láyé báyé wọn ṣe rí nìyẹn. It is not about hatred. They are so aggressive. Wọ́n á máa jà lórí nǹkan tí kò kọ̀ wọ́n nǹkan tí ò belong sí yín. Nígbà tí Igbo will be telling us that they made Yoruba land, they did this, they did that. The same thing they are telling them in Ghana, that they built Ghana. Economically, they are the one. If not because of them, Ghana would have died and perished. Now the Ghanaians have woken up. Yeah, look at it. Wọ́n ti ní kán kẹ́rù wọn, wọ́n ti ń já ṣọ́ọ̀bù, wọ́n ti ń lé wọn, oníkálùkù ti ń kẹ́rù láti sá padà sí Nàìjíríà. Ṣẹ́ra yẹn the same ìwà tó ń wù ń bẹ̀ yẹn náà ń wù sẹ́yìn ọmọ Yorùbá. Ọmọ lọ ń fẹ́ wọn láyé, wọ́n fẹ́ wọn lọ́kọ, wọ́n rò pé by that wọ́n á fi wọlé sí wọn lára. Look at it, the same tactics tó ń lò fẹ́yìn Yorùbá. Ṣé bẹ́ẹ̀ rí? Yorùbá ti jí, àwọn ọmọ ọkọ Yorùbá ti jí, yàtọ̀ fẹ́yìn ọmọ àlè àárín wa àtàlábòsí ọlọ̀tẹ̀yìn. A ti rí nǹkan tó lọ ṣe bẹ́ẹ̀ gbọ́ nǹkan tó ọmọ Yíbò fẹ́ nara ẹ̀ sọ. Politically ní Lagos State àfìgbà tó ọmọ Yíbò tó ń fọwọ́ ara wọn ṣera wọn, wọ́n ti ń wà ní House of Assembly, wọ́n ti ń jẹ́ local government chairman, wọ́n ti ń ṣoríṣiríṣi pẹ̀lú ìwà wọra olè ara yín.
ẹ wò ṣé Yorùbá ariwo lẹ́mọ̀ pa èébú lẹ́mọ̀ wá bú Yorùbá ronúkú Yorùbá bigotry Yorùbá this Yorùbá that nǹkan tí nǹkan ìjẹ́ Yorùbá wa ti fi hàn yẹn nísìn it is not by ariwo orí yín máa pé una go learn in a very hard way on any little opportunity Yorùbá bigotry Yorùbá ronúkú Yorùbá this Yorùbá that no name wey dem no dey call us. But at this time, una go know wetin Yoruba mean. Igbo go know say no be by shouting, no be by cursing people, or what over feed yenyoki geje. We give you people life, the kind of life where una no fit get for una area. Igbos where they claim everywhere, na them they build the whole world, they build this, that them they build Yoruba land. How come you cannot build Igbo land? Now you are claiming you build Ghana. They waken you all over the world, join them together and go back to Igbo land. Go and build Igbo land and make your other tribe to be coming to your land like you are going to every other land. Tribe mélòó lẹ rí tó ń gbé nílẹ̀ Igbo níbo? Aṣáko ni na wọ́n build ẹ̀. Àwọn go tó wà ńbẹ̀ wọ́n sá kúrò ní. Ẹ dẹ̀ ní jẹ́ ká sinmi lórí kíni? Ẹ lọ ṣọ́ra yín o. Ẹ lọ ṣọ́ra yín o. Ẹ̀yin ọba àti sọ wọ́n ti ní Awùjalè òkú ẹ̀yọ wọ́n ti èèyàn ní Awùjalè òwàjà sọ́rí pé wọ́n kú ni wọ́n dé àwọn ọba kéékèèké àwọn ọba tó kù wọ́n ti pariwo síta báyìí ọba tí ò bá ti rẹ́dì láti wọ̀ pè bí kó ṣe gbogbo nǹkan tó yẹ kó ṣe traditionally ká ẹ má jọba mọ́ nílẹ̀ Yorùbá ọba tí ò bá dẹ̀ ti ṣe tí àwọn afọbajẹ́ fọ́ọ̀sì ẹ̀ sórí àpèrè kò ṣe kábíyèsí wa ẹ jẹ́ kí àwọn àti fámìlì wọn àti àwọn afọbajẹ́ kan máa ṣe kábíyèsí ẹ̀ family tẹ́ni yẹn tún ti wá ẹ̀ tún gbúrò ọba mọ́ láyé àti láíláí wá lọ wo fídíò alá máa fọkíní mọ́sẹ̀ bẹ́ẹ̀ ni. àwọn ọba sì wọ́n sọ̀rọ̀ ọba kan lẹ́ẹ̀kan wọ́n lọ́ba kan ó wàjà mo ní tó ọlọ́run kó ṣe ikú nísìnyí fún àwọn bàbá wa ṣùgbọ́n mo mọ̀ pé ẹni máa jọba sí àwọn afọba jáwó dáadáa o torí gbogbo wa ń gbà tá a máa jọba ìyá mọ̀ nǹkan tó ń ṣe ń bẹ̀ o Christian kan ló wé wa ní náà ọ̀tọ̀ àmì òróró lé wa lórí o mùsùlùmí ò dẹ̀wé tọ̀ bá ń fún wa o a apply ni o kì í ṣe pé ajókòó sílé wa tó wá fà wá tipátipá o àwa débẹ̀ tó sì àwa da àṣà o a sọ pé a lè ṣe modification sí bó ṣe ń ṣe ìlànà ìsìnkú ọba ṣùgbọ́n ká gbókùn ọba síta ká máa wẹ̀ ká máa kírun sí lára ọlọ́run ní jẹ́ kó bá kú o ọba máa wà járí o ọlọ́run kẹ̀jẹ́ ká túbọ̀ dàgbà ká dògbò lágbà Elédùmarè gbogbo ẹ̀yàn ọba èèyàn kì í bó sómi kó sọ pé òtútù mọ́ òun o ẹni tó bá mọ̀ pé òun ọ̀lọ́ba jẹ kó lọ gbọ́ balẹ̀ kó gbélé fún àwọn tó bá jẹ́ ẹ̀rù ayé tó wà lára tèmi mo sọ fún àwọn ọmọ mi pé ti bá dàgbà máa dá padà torí ẹ̀rù ayé wà lára mi kò tó ń pè láṣẹ ọba nìyẹn ọba tí ò jẹ àṣẹ ọba kí ló fẹ́ fi pọ̀ sọ̀rọ̀ báwo ló ṣe fi palálẹ̀ tó. odoko tó lodó àkólé ajaralajara ṣiṣẹ ọrùn nágànàgànàgàn lọrùn àlémòkun adífáfá rọlé tó rọlé tán tọgbàgbé ẹni tó ló ilé rẹ̀ sájà owó òkú mbẹ́lẹ̀ ń pín ìyàwó òkú mbẹ́lẹ̀ mú aṣọ òkú mbẹ́lẹ̀ ń pín ilẹ̀ òkú mbẹ́lẹ̀ ń pín ifá òkú mbẹ́ lájà tó rírí pẹ́tẹ́pẹ́tẹ́ eégún òkú mbẹ́ lájà tó rírí pẹ́tẹ́pẹ́tẹ́ nígbà táwọn bàbá yìí ọ̀tẹ̀ ilé ayé tí wọ́n fi ń sọ̀ba wọn ò lọ mọ́sáàsì o wọn ò lọ ṣọ́ọ̀ṣì o àwọn babaláwo gbogbo àwọn ẹlẹ́sìn ìbílẹ̀ àwọn Òṣùgbó àwọn náà pé àwọn ẹjọ́ wọ́n sì lọ yìí kísà babaláwo ta láàfin sílùú ìtìlú yóò fi tòrò ẹni fábámú ni wọ́n fi jọba wọn ò gbé Kùránì nígbà náà o ìgbà náà kó wọ́n mú lọ sí pèbí o wọ́n sọmọ ẹni dì o wọ́n sọ̀rọ̀ òfin o ẹ ti gbogbo ẹ̀ tán ẹ wá débẹ̀ tán àwọn kan wá tàn yín ìpè nífẹ̀ẹ́ bá dọ̀rùn tẹ́ ẹ bá ilé iṣẹ́ bọ́dé ọ̀run ìyálà ìyáta lọ lọ́run tọ́bọ̀ rí torí pé wọ́n ń ṣe nìkan nù ná ìyáta lọ dáná lẹ̀ lọ́run tá ń dáná ṣé orí ọlọ́run wà pété ìṣègùn tó ṣe àwọn yẹn wá ti gbọ́n ju ọlọ́run lọ ọlọ́run sì ń wò wọ́n torí ìparẹ́ ẹ padà ń bẹ̀ ọba yòówù tó bá ti mọ̀ pé òun ó jọba tó bá ti mọ̀ pé òun ò ní lè ṣe ìsìn ìbílẹ̀ kó fọ baálẹ̀
torí kọ́ lọ joyè ní ṣọ́ọ̀ṣì bàbá àjọ ní ọ̀jẹ̀ ni o nítorí ìyá àjọ ní ọ̀jẹ̀ ni kọ́ lọ jẹ́ ní ṣọ́ọ̀ṣì tó láwọn ní ń balẹ̀ ìlú jẹ́ o ẹ wà pé ìlú òtò ẹ pé ojú ọ̀rọ̀ lásìkò ẹ pé sẹpọ̀nà ń jà ẹ pé kòròdé ẹ pé ẹ̀bólàdé ẹ pé àwọn ọba ẹni ń dá alẹ̀ o ọba yòówù tí ọba ti kú tí ọba ti mú ọba ti jẹ́ wọn lọ ní sin ní ìsìn ẹlẹ́sìn ìbílẹ̀ bí wọ́n ti ṣe kí wọ́n má jẹ́ kí àtìlẹ́yìn rẹ̀ ọjọba mọ́ àmọ́ rẹ̀ tó láwọn ní ń ba ilé ní ń bàlújẹ́ gbogbo ohun táwọn lọ́balọ́ba kan ṣe là ń gbọ́. mo dúpẹ́ lọ́wọ́ ẹ̀yin bàbá wa tí ẹ kóra yín jọ tẹ̀dẹ̀ sọ̀rọ̀ síta inú tèmi ń dùn ayọ̀ mi sì kún wípé ẹ ò tún fẹnu bò pé ẹ lọ ṣe lábẹ́lẹ̀ ẹ wà bold láti sọ̀rọ̀ síta. This is what we need at this particular period. tẹ́ ẹ bá fẹ́ ká ṣàtúnṣe ilẹ̀ Yorùbá we must speak out. ẹ jẹ́ ká yọ ìpín lójú ká fi hàn ojú pé ojú ò ń ṣe ìpín kó lè mọ̀ pé nǹkan tó ń ṣe ò dáa ni ìyẹn là ń ṣe àtúnṣe. ṣùgbọ́n tó bá ti ní ẹ má já sọ̀rọ̀ eléyìí ṣẹlẹ̀ má sọ̀rọ̀ tọ̀hún má sọ̀rọ̀ ọ̀dẹ̀ ń fẹ́ àtúnṣe irọ́ lòun pa. àwọn bàbá tó ń ṣiṣẹ́ nílẹ̀ Yorùbá lélẹ̀ àwọn ojúlówó ọmọ ọkọ lélẹ̀ tí wọ́n ń sọ̀rọ̀ bó ti yẹ kó ṣe sọ. mo fẹ́ pe àkíyèsí àwọn ọmọ Yorùbá sí nǹkan méjì. mo fẹ́ kẹ́ mọ̀ wípé gbogbo àwọn ọba tí wọ́n gbógun ti àṣà ìṣe traditions everything about Yorùbá lẹ́yìn iṣẹ́ ọwọ́ àwọn afọbajẹ ni o. àsìkò ti tó tí gbogbo àwọn ọmọ Yorùbá lé lóko lẹ́yọ̀dí tàtàgbà tọmọdé wa tá máa bẹ̀rẹ̀ sí ní fèsì àwọn afọbajẹ ilẹ̀ Yorùbá. àwọn lẹ́ni ègbé àwọn lẹ́ni àdánù àwọn lòṣìkà àwọn ni wọ́n dorí ilẹ̀ Yorùbá tí wọ́n dákodò torí àti jẹ́ olè. ìdí ni wípé majority àwọn ọba tó ń ṣe rán dẹ̀ràndán tó ń ṣe rán ọ̀run tó láwọn ṣe eré tó láwọn jọba àwọn yìí ọ̀pọ̀lọpọ̀ àwọn afọbajẹ wọ̀nyí ni wọ́n mọ̀ wípé majority wọn tí wọn ò wọ̀ pẹ̀bí wọn ò lẹ́tọ̀ọ́ sórí àpèrè yẹn. ìdí tí wọ́n dẹ̀ ṣe kọ̀ tí wọn ò fi wọ̀ pẹ̀bí bíi Tolúwo wọ́n mọ̀ wípé tí wọ́n bá wọ̀ pẹ̀bí tí wọ́n ṣe gbogbo àwọn tradition tó yẹ kí wọ́n ṣe pérépéré wọn ò lè láàsì wọn atọ́kú láwọn akú pi torí orí àpèrè yẹn wọn ò tọ́ sí èèwọ̀ ní nítorí ẹ̀ ni wọ́n ṣe hide ni wọ́n ṣe dodge ni wọ́n ṣe mú náà wá sọ di ẹ̀sìn náà wá kanra wọ́n wá fi ẹ̀sìn bojú wípé ẹ̀sìn ni ò fàyè gba irọ́ ni ọba tó bá ti jẹ láti sìn lọ mò ń pe àkíyèsí ẹ̀yin ọmọ Yorùbá síbẹ̀ ohun tí Ọlọ́run fi hàn mí mọ́jú lẹ́ni nìyẹn ọba tó bá ti jẹ ní gbogbo ilẹ̀ Yorùbá lónìí káàró òjíire tí ò bá ti wọ̀ pé bí àgàgà tó tún wá bọ́ síta tó wà bóò tó lanu gbàgà tó lòun ò wọ̀ pé bí kò yẹ láti máa pè ní kábíyèsí ilẹ̀ Yorùbá kò yẹ ní kábíyèsí. ṣebí àwọn afọbajẹ kọ́ tó wá gbé síta wípé òun lọ bá kàn ṣé wọn ò mọ̀ wípé òun kọ́ ló tọ́ sórí àpèrè ìyẹn ìkíní. àwọn governors wa ẹ ṣọ́ ara yín o gbogbo ẹ̀yin governors tó jẹ́ pé ayé èsì tẹ ní jù láyé kò ju 8 years ẹ wá tó àárín 8 years yẹn ẹ gbé ọ̀pá àṣẹ fẹ́ni tí kò tọ́ ẹ kó mí ẹṣin dà sílé ẹran ẹ kó mí ẹran dà sílé ẹṣin nítorí pé agbára ń bẹ lọ́wọ́ yín just for 8 years ẹ wá dá ogun forever sí ilẹ̀ Yorùbá tí yín á bá yín. kí ló ṣe gbogbo yín ná tó jẹ́ wípé nǹkan yóò wá jọ yín lójú ẹ wá sọ gbogbo nǹkan ẹ sọ dòdì àdá ẹ wọ́n gbogbo yín ọ̀pọ̀lọpọ̀ kì í ṣe gbogbo yín majority wá ṣe ránran àgàgà yín tẹ́lẹ̀ tẹ̀ jẹ́ leaders nílẹ̀ Yorùbá kí ló ń ṣe yín kí ló ń jó yín lọ́wọ́ tẹ́ fi jólẹ̀. ẹ máa wo àwọn kábíyèsí tí wọ́n bojú ìṣẹ̀ṣe jẹ́ nílẹ̀ Yorùbá o ìṣẹ̀ṣe yìí gan wà ó hàn mọ́ ní o tó bá travel lọ anywhere in the whole world tó bá ti kọ́kọ́ mọ̀ wípé ọba ilẹ̀ Yorùbá ni wọ́n ohun tí wọ́n kọ́kọ́ ń respect lára yín ìṣẹ̀ṣe yẹn ni ọ̀wọ̀ tí wọ́n kọ́kọ́ ń bù fún yín torí wọ́n bọ̀wọ̀ fún ìṣẹ̀ṣe kó o tó lè di ọba wọ́n mọ̀ wípé wàá ti pass through some situations láì mọ̀ wípé òfútù fẹ́ tàásà tí ò ní kan ń lọ̀pọ̀lọpọ̀ yín sìn. ṣé Saudi ẹ̀yin ọba mùsùlùmí tẹ́ máa sọ wípé tẹ́ bá ti di mùsùlùmí ṣe kinní kan ṣé wọ́n sọ fún yín wípé wọn kì í practice tradition fún ọba Saudi ẹ máa tanra yín ṣé nítorí wọn ti gbé síta níbi tí ọ̀rọ̀ dẹ̀ ń lọ sìn yìí ọjọ́ kan àwọn nǹkan tó wà yìí dì á bẹ̀rẹ̀ sí ní bọ́ síta. ìgbà tí Queen Elizabeth wàjà torí wọn ò kú wọn wàjà ni ṣèbẹ̀ rí ewúrẹ́ dúdú àwọn nǹkan tó sì ṣe níta rí gbogbo oríṣiríṣi kìíní yẹn tí wọ́n yìí lè gbé ewúrẹ́ dúdú òkè kí ló yẹ kí àwọn òyìnbó máa lo ewúrẹ́ dúdú fún kò síbi tí wọ́n bá ti ń pe pé wọ́n ń jẹ ọba tí kì í ní tradition tí wọn kì í ní ìṣẹ̀ṣe tiwọn èyí táyì rí níta nìyẹn o kò wá compare èyí tó máa ṣẹlẹ̀ nínú
ìgbà tí Kinshasa ọmọ ẹ fẹ́ jọba ṣèbó lọ ṣọ́ọ̀ṣì ṣèbá rí nǹkan tó ń ṣe pẹ̀lú òkúta àbó ti gbàgbé èyí tó ṣẹlẹ̀ ń ta ní tí wọ́n háìdì o kọ̀ wá ìmájẹ́ èyí tó máa ṣẹlẹ̀ nínú kí ló wá ṣe ẹ̀yin ọba ilẹ̀ Yorùbá ìpè bí tá à ń sọ̀rọ̀ èyí tí gbogbo yín ẹ máa sọ wọn wá ti wá fẹ́ sọ dàṣà wọn wá fi proud àwọn ọ̀la ẹ̀yin ẹ̀yà kejì ní tèmi ọba tí ò bá ti wọ̀ pè bí ṣó yẹ ká máa pè ní kábíyèsí ni kò lẹ́tọ̀ọ́ sí ipò kábíyèsí ẹ̀yin afọbajẹ́ àsìkò tí tó ta máa bẹ̀rẹ̀ sí ní pé onílẹ̀ fún yín onílẹ̀ á bẹ̀rẹ̀ sí ní pé gbogbo yín sọ́dọ̀ tẹ́ ń gbàbọ̀dẹ̀ fúnlẹ̀ Yorùbá tí ẹ̀ ń fi ẹni tí kò yẹ lóyè lásán tẹ́ ń gbé sórí àpèrè àsọba nítorí owó àti gbogbo nǹkan tẹ́ ti gbà lọ́wọ́ wọn tẹ́ sì mọ̀ wípé wọn ò jẹ jíjẹ wọn ò mú mi wọn ò ṣe gbogbo nǹkan tó yẹ kán ṣe tradition tí ẹ̀ ń ṣe òun gan la fi ń pè yín ní kábíyèsí ta fi ń fún yín ní ọ̀wọ̀ ọba tí ò bá ti lè ṣe tradition kó forí àpèrè wa sílẹ̀ tó bá fi dandan tó bá gbà táràlú ẹ̀ bá ti gbà kò lọ́dọ̀ àwa ọmọ Yorùbá ojúlówó ọmọ kan àwa ò mọ̀ lọ́ba wo Abdulrasheed Ìwó tá a fi dúró níwò ó sí lára ọba ilẹ̀ Yorùbá you are just a common person like me tí mo bá pàdé ẹ̀ wọ́n nà wọ́n mi lè tẹ̀ kí ẹ ó sí lára ọba ó ṣe traditional ó jọba ilẹ̀ Yorùbá you are not representing Yorùbá yes kì í ṣe wọ́n nìkan gbogbo ọba ni àtẹ̀yí tó sọ wípé iye ọba Israeli ló ń jẹ torí òun jẹ́ Christian lọ bèrè nípa tradition wọn ní ìlú Israel lọ bèrè kó lọ wo documentary till date wọ́n ṣe practice tradition ní Israel ẹ wá ṣòṣì bí iṣẹ́ ẹ kọ́ rọrùn lọ èyí tí ò bá ti lè practice tradition níbi tabadé òun lẹ ti gbọ́ lẹ́nu àwọn bàbá wa yẹn kó má jọba mọ́ ẹ pẹ̀lẹ́ jàre ẹ̀yin ọmọ Ìjẹ̀bú àfìdí pọ̀tẹ̀ mọ́lẹ̀ ọ̀rọ̀ pọ̀ fìdí pọ̀tẹ̀ mọ́lẹ̀ kankan mọ́ sí mi jàre wọ́n ní kábíyèsí Àwùjalẹ̀ ò wàjà wọ́n náà kú ni o ọba tó bá ti tán tó ṣe tradition tó fi dórí àpèrè torí mo máa rántí wípé ní ìgbà tí bàbá máa jẹ wọ́n lọ́mọ kékeré náà fi jẹ tó jẹ́ sí wípé traditional kíní náà fi jẹ́ náà ṣe gbogbo nǹkan tó yẹ kán ṣe fún wọn tán fi débẹ̀ ìgbà tó dé wádìí sí tán wá ní pé kíní kan wọ́n wàjà wọ́n kú ni òun náà lẹ ti gbọ́ yẹn a jẹ́ wípé the next Àwùjalẹ̀ tó máa jẹ́ ń sìn gèlè orí ẹ̀ á ju ti Làbíbù Lágbàájì lọ ẹ pẹ̀lẹ́ ẹ̀yin Ìjẹ̀bú ó ti le tó yẹn ó ga o lẹ́dẹ̀ máa ṣe Ìjẹ̀bú èmi ò mọ̀ ẹ́ ti wọ́ọ̀sì tó yẹn orúkọ tèmi ò yípadà Yèyé Dára Kowé ni mò ń jẹ́ kókókó bá mi share fídíò yìí káàkiri kó sì bá mi thumb up on it má bínú orí kò fi fìlà dédìí I stand for my race.